Àwọn ìgbìmọ̀ Mùsùlùmí ní ilẹ̀ Yorùbá, àwọn àjọ Mùsùlùmí Shia, wọ́n kóra wọn jọ, Southern Muslims, wọ́n lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n lọ mú lọ́kàn lé, wọ́n fi lọ́kàn balẹ̀ pé ààrẹ gbogbo ohun tí Sultan Sokoto bá sọ kọ́ lẹ máa sọ dọ̀rọ̀ o, ẹ má sọ dọ̀rọ̀ o, ẹ ignore ẹ̀. Kì í ṣe aláṣẹ Mùsùlùmí tiwa o, ó láwọn èèyàn tiẹ̀ tí wọ́n ń tẹ̀lé. Gbogbo ohun tó bá sọ kì í ṣe gbogbo wa la sọ o, àwa Mùsùlùmí apá ilẹ̀ Yorùbá ìta ń sọ rèé o, ààrẹ a kì í ṣèkà. Ṣé ẹ mọ̀ pọ̀rọ̀ yìí? Àwọn Mùsùlùmí Yorùbá ó yẹ ká kí wọn ni, yàtọ̀ fáwọn alákatakítí tó wà láàrin wọn, àwọn tó ronú bí ènìyàn tí kì í ṣe bí àwọn ẹranko, ó yẹ ká kí wọn, ká yìn wọn ni. Nítorí pé lè tó fi ọkàn aráàlú balẹ̀ díẹ̀ pé gbogbo wọn kọ́ ni wọ́n lọ́wọ́ sí ṣàríà. Ẹ bèrè pé kí ló fàpàdé? No, eléyìí kì í ṣòṣèlú. Alàgbà ojú àmúpìtàn táwọn yẹn ń pariwo, àwọn Council of Sharia, àwọn Northerners pariwo pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yọ kúrò. Ṣáwọn ni wọ́n fẹ́ sọ ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa ṣe fún ìyáláyà wọn? Nígbà tí ààrẹ bá fi Fúlàní sí ipò, ẹ̀ ní gbọ́ ariwo. Tó bá fi Mùsùlùmí alákatakítí sí ipò, ẹ̀ ní gbáriwo. Tó bá fi ẹni tí ò mọ nǹkan kan nípa ipò tí wọ́n fi sí, ṣùgbọ́n torí pé ó jẹ́ slot wọn, ìyẹn àwọn Northerners yìí, ẹ̀ ní gbáriwo. Ẹnìkan yọ torí ìkéni, kò sí ìdí pàtàkì kan. Enough is enough of this rubbish decision. Àwọn Fúlàní Northerners yìí wọ́n ti rò pé kàn ṣáà máa decide fún Nàìjíríà, fúnjọba lọ ní born to rule. Kò lè possible mọ́. Kí ló dé? Bẹ̀bẹ̀ yín tó ń lọ ò lọ mọ́, bẹ̀bẹ̀ yín ti takú, kẹ́ ẹ sá sí abẹ́ ṣàríà jù bẹ́ẹ̀ lọ. Northerners kọ́ ló ní Nàìjíríà náà. Ẹ mọyì ẹ̀yà tó wà ní Nàìjíríà ni. À ń pé Igbo, Haúsá, Fúlàní, Yorùbá, ó jù bẹ́ẹ̀ lọ. Àpapọ̀ wọnú ara wọn ti fínú pé gbogbo àbí àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n wà lábẹ́ ọ̀run Nàìjíríà yìí. Why? Mélòó ni yín? Tó jẹ́ pé tí gbogbo ẹ̀yà yòókù bá fẹ́ yín ò fẹ́. I recognize the constitution tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà. Ayé ò recognize Sharia tó rófin ẹ̀sìn ni, and the religion is not for everybody living in Nigeria. Not everybody is Muslim. As you want to Islamize the nation, the country, you can't. Gbogbo bí ẹ bá ti tọwọ́ bọ̀wé, ẹ lọ sọ fún wọn pé àwọn tẹ́ ẹ rán wọn sí ò ní gbà. Ṣé ẹlẹ́sìn kan wàá fẹ̀sìn tiẹ̀, ẹlẹ́yà ní tiẹ̀ lòún fẹ́ tẹ̀lé, àfi bàbá tiẹ̀, ẹlẹ́yà ní bàbá oníbàbá lòún fẹ́ sìn? Kí ni ìtumọ̀ ogun tẹ́ ẹ fẹ́ dá sílẹ̀? Èrò yín personal matter àti yín nìyẹn. Ẹ má gbé wá sí gbangba. Ìyẹn ni kẹ́ ẹ máa decide lé lórí. On religious is your personal decision. Go, treat it, don't bring it out. Ó dàbí pé nǹkan ṣe ẹ̀yin people gan. Ẹ ti wá fẹ́ máa gbé òfin Sharia yẹn above constitution. Tírú ẹ̀ bá ṣẹlẹ̀, bàbá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ ní láti ignore Sharia o. Ẹ gbà wípé ẹ jẹ́ Muslim o. Ẹ ní láti ignore Sultan Sokoto. Àti mọ agbára tí Gumi ní, àwọn ìbéèrè yẹn. Ẹ jẹ́ àjọ wo fídíò yìí. As an elder statesman who saw the beginning, who has seen the middle of Nigeria, who has seen Nigeria of today, and the hopelessness that Nigerian masses
are going through, which may not abate until one thing is done. That is, the 1999 Constitution, which is a fraud, is decommissioned by the present government. If care is not taken to go ahead with 2027 election, Nigeria will collapse on him and his political friends. Because the foundation of Nigeria is the problem of Nigeria. Nigeria is like a house which was built on the wrong foundation. Mending it at every crack will not work. We have tried that for more than 3 decades. 1999 Constitution, which is not made, which is not written by Nigerians, is written by the military junta, who was headed by Abubakar Absalam, who sneakily introduced Sharia into the Constitution of Nigeria, which some northerners are holding on to today, that no Sharia, no Nigeria. Àwọn nǹkan rere wo ló wà lábẹ́ Sharia tó fi di pé ìta àmú kò bí ogun tá a sọ dógún? Àwọn nǹkan wo ni? Géni lápá géni lẹ́sẹ̀, bẹ́ẹ̀ ni lórí. Àwọn tẹ́ẹ̀dẹ̀ ń bẹ́ lórí gé lápá gé lẹ́sẹ̀, àwọn tẹ́bi ń pa tí wọ́n jí gàárì ni. Àwọn tó gbé owó ìlú gangan ẹ rí nǹkan o, ẹ fura o. Àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì, ẹ fura sí Sharia o. Ẹ fura pẹ̀lú iṣẹ́ ibi tó fẹ́ wá ṣe o. Ẹ má jẹ́ àgọ́ra wa o. Ẹ̀yin mùsùlùmí náà ẹ má gọ́ra yín. Ẹ̀yin mùsùlùmí bí wọ́n fẹ́ máa sọ ẹni mèkútúrú bíi tiwọn. Àwọn àlùmọ́ńjèrì bí ẹ ṣe pọ̀pọ̀ fò lọ́dọ̀ wọn. Wọ́n fẹ́ máa gá àwọn ọmọ yín lápá gé wọn lẹ́sẹ̀ ni o. Wọn ò ní í ṣẹ̀ wọ́n lọ parọ́ mọ́ wọn. Tẹ́ ẹ bá ti gba Sharia láàyè, kò sí ní tẹ́ ẹ ṣe mọ́ o. Ẹ má jẹ́ káwọn ọmọ àlè Yorùbá kan ó tàn yín pé Sharia wọn ò ní í ṣẹ̀, wọn ò lábọ̀, wọn ń jẹ́nu ẹ̀ ni. Gbogbo àwọn tó dẹ̀ fún wọn lówó kan fi da ilẹ̀ yìí láàmú, tẹ́ ń sponsor wọn, gbogbo country tí ò bá rí kó jẹ́ iná máa jó wọn kan yìí ni. Ọlọ́run á dé síbẹ̀ with full force. Gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìdàlúrúdàlúpọ̀ àti ìyà tó ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí, gbogbo ẹ̀yà tí ò bá rí kó jẹ́, àtúbọ̀tán wọn ò ní dáa. Ẹ rántí Deborah, ara tí Sharia fẹ́ mú wá fún yín nìyẹn o, tí wọ́n sọ lókò pa. Ẹ rántí ẹni tó ń wàásù l'Àbújá, jẹ́jẹ́ ló ń lọ o. Ẹ̀yin tẹ́ ẹ ní kí bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká ignore Sultan, kì í ṣe olórí ẹ̀sìn mùsùlùmí ti gbogbo àgbáyé, kì í dẹ̀ ṣe ti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹlẹ́ẹ̀kó jẹ, wọ́n láwọn ò kó jẹ. Tó bá ní opinion tiẹ̀, kò lè fi sórí ẹlòmíì, kó má gbé sórí àwọn tí ò bá jẹ́ gbéraga náà. Ìwọ ló mẹ́sìn wáyé ni. Kí ló mọ̀? Kí ló mọ̀ gangan? Kí ni ń bẹ nú ọpọlọ Sultan ju òun àti Gumi ju ogun wàhálà lọ? Wọ́n á dẹ̀ fa wàhálà tógun yìí kọjá pé wọ́n fẹ́ gbalẹ̀, wọ́n dẹ̀ fẹ́ islamize. Àwọn nǹkan tí ò possible tó jẹ́ pé ogun ló máa dá sílẹ̀, a dẹ̀ jọ mọ̀ pé ogun ni. À ń fà. Èmi ń sọ pé ẹ má jẹ́ odó yìí kápá. Sultan kì í ṣe authority fún gbogbo mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà. Ìtàwọn èèyàn South Muslim tí wọ́n lọ bá ààrẹ tí wọ́n sọ nìyẹn. Ṣírọ ni. Ó fẹ́ pàṣẹ ọ̀tún, ó fẹ́ pàṣẹ òsì, gbogbo everywhere kan sọ pé Sultan Sokoto ni. Ẹ wá sọ Sokoto di ilé Nàìjíríà. Sọ́jà Àbújá. Nàìjíríà ní constitution. Ẹ sinmi láti máa oppress àwọn ẹlẹ́sìn mi àti ẹ̀yà mi. Tẹ́ ẹ bá sinmi, even kẹ́ ẹ sinmi náà, ẹ ti fọ́ pọ́npọ́ mọ́ unity lórí. Ẹ ti bà progress Nàìjíríà jẹ́. Ẹ ti dá wàhálà alẹ́, ẹ ti fa Nàìjíríà sẹ́yìn, ẹ ti tà wá fún gbogbo àjọ àgbáyé lábẹ́ ẹ̀sìn Islam. Àwọn èèyàn dẹ̀ ń béèrè pé kí ló dé tó jẹ́
ẹ̀sìn Islam yìí gangan ni àwọn èèyàn ń sá sábẹ̀ láti ṣiṣẹ́ ibi. Wọ́n ní ṣé inú tó gbé wá tó pè ní ẹ̀sìn àlàáfíà yẹn, ṣé àwọn àlàáfíà tó wà ńbẹ̀ náà ni pé téèyàn kan ò bá ti wá sọ́dọ̀ rẹ o lọ pa mọ́lé, tó bá tún wá sọ́dọ̀ ẹ tó bá tún ṣe irú nǹkan báyìí kó o tún pa á. Arábìnrin Christiana Olúwaṣèsìn lábẹ́ sàríà náà ló ti ṣẹlẹ̀ o. Òṣìṣẹ́ ajídáràn ọlọ́mọ méjì ó sì ń tọ́mọ lọ́wọ́ ni. Báàgì akẹ́kọ̀ọ́ kan ló ní kó mú síta ní classroom, ìyẹn ò dáhùn, ó dẹ̀hùn kó lè fi cheat, ló bá gba báàgì lẹ̀ ó bá sọ síta, lọ́mọ ìbápa aláwọ̀ àgbà ariwo tó ń pa làwọn yòókù gbọ́, ó ló sọ kùránù nù torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì. Wọ́n lé ọmọbìnrin dé ọ́fíìsì principal, kí n má waste time yìí, wọ́n gun gbà principal fẹ́ filẹ̀, wọ́n wọ́ jáde, wọ́n fẹ́ fojú principal náà yìí mọ́ lápọ́ jẹ́ mùsùlùmí, wọ́n gbọ́n pátán wọn wọ sínú mọ́tò, èèyàn kan ló escape ọmọ ẹ̀ kókó. Lóòótọ́ lọ́lọ́pàá kó wọn, ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Lábẹ́ òfin sàríà ni wọ́n fi dá wọn lẹ̀, àwọn Sultan àwọn sàríà kínní wọn náà ló pé kan fún wọn lẹ̀ láì kó wọn dé ilé ẹjọ́. Ibi tá a wà nìyẹn o, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ìrìn àjò sàríà lẹ́rí yẹn o. Títí ìgbà míì tá a máa pàdé, ẹni lọ́kàn wípé Nàìjíríà ní constitution tí òfin ẹ̀sìn kankan ò gbọdọ̀ borí ẹ̀. Àwọn tó fi sàríà sínú constitution wọ́n ní nǹkan tán fẹ́ ṣe. Àwọn Abdulsalam ni wọ́n pè é, láyé 1999 ni wọ́n pè é, wọ́n fi sí láì jẹ́ sí pé ó jẹ́ ìmọ̀ ẹnì kankan. Mọ́ foko mi dáná ìjọ kan lèèyàn ń kọ́ o. Igba Master Channels lórí ẹ̀ tí ń wò wá, ṣé wàá Bọ́lá ló kọ́ mi. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ, Excellency, kò sí tí wọ́n ò ṣe. Wọ́n gbọ́dọ̀ sinmi àti máa oppress àwọn ẹ̀yà yòókù àti ẹ̀sìn yòókù. Ẹ má jẹ́ kán ba ìjọba yín jẹ́, ẹ má gbéṣẹ́ rán wọn o. Gbogbo nǹkan láyé àti 2027 Ọlọ́run ló ní, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ ṣe bẹ́ẹ̀ tí ń wò wá.